Jó kí n jó apá kejì. Ẹ̀yin tí ẹ bá ti wo apá kejì múvì yìí, mo kí yín káàbọ̀. Ẹ wò níbì kan nínú fídíò yìí láti máa ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe máa wo apá kejì múvì yìí. Ṣùgbọ́n kí a tẹ̀ tó sọ̀rọ̀ nípa apá kejì múvì yìí, ẹ ó rí pé àwọn òṣèré Yorùbá tó ti pẹ́ ta ti rí on set ni wọ́n kópa nínú múvì yìí. Nínú wọn ni Mímísọ́lá Daniel, Àníkẹ́ Àní, Lágàtà Habib. Ẹ wò àwọn òṣèré mìíràn wà tó jẹ́ pé a kò dárúkọ. Òṣèré wo ni ẹ nífẹ̀ẹ́ sí jù? Ẹ jẹ́ kí a mọ̀ ní comment section. Múvì yìí wà lórí ọ̀rọ̀ arábìnrin kan tó jẹ́ pé dá sí kàríà ló wù ú tó sì fẹ́ ṣe bísínẹ́sì nípa kàríà yìí. Àmọ́ nítorí pé nǹkan kan tí ẹ wò tí ẹ tún máa rí ní apá kejì múvì yìí àti wá successful nínú kàríà yìí wá da wàhálà fún báyìí o. Ǹjẹ́ ó máa lè wà successful pẹ̀lú dancing kàríà yìí àbí kò ní wà successful? Ẹ jẹ́ kí a mọ nǹkan tí ẹ bá rò ní comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kẹ́sì tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ká bá lè send notification sí yín nígbà tí a bá send fídíò tuntun sórí channel wa.